Bẹ́ẹ̀ni. Ah. Ya. Ah, ya. Kí ló ṣẹlẹ̀? Sim. Táwọn kan bọ̀ tẹ́ tún ya fídíò ni. Àwọn wo làwọn ilé? Àwọn ilé àwọn ìyá jagun ń bọ̀. Ẹ́? Àwọn ìyá jagun náà ń bọ̀ náà wà ń sálẹ̀. Àwọn akíkanjú ni àpapọ̀. Àwọn àpapọ̀ akíkanjú ni. Koiki Media bring the workplace out to your doorstep. Koiki Media bring the workplace out to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Ẹ ti rí. Koiki Media bring the workplace out to your doorstep. Bàbá wa ṣe ẹ̀gbọ́n. Koiki Media bring the workplace out to your doorstep. Koiki Media bring the workplace out to your doorstep. Bí ó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí àwọn ẹgbẹ́ àpapọ̀ akíkanjú tí wọ́n wá láti wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá káàbọ̀ sílẹ̀ bàbá wọn sí àyè. Koiki Media bring the workplace out to your doorstep. Koiki Media bring the workplace out to your doorstep. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Báyìí ni ó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní agbègbè Sókà nílùú Ìbàdàn. Òun náà ni ẹ̀ ń wò ní ojú ìwòran wa yìí. Sí à ń yẹ ìyá wa ìyá jagun. Hello.
Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 tí ó ní jẹ́ ọjọ́ Friday bí ó ṣe ń lọ nílé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní ìlú Ìbàdàn.
Lleva la vagante a los dedos. No voy a decir a Jamón. Llevo gallo. Toma, güey. Koiki Media bring the word closer to your doorstep. One stop.
Yorùbá live. Bawa pata-pata, bawa pata-pata, bawa high bishop. Bami àpáta, àgbàlagbà ló ṣe bí ọmọ òkú. Koiki Media bring the word closer to your doorstep. Tó wọ́n ní yẹn wà ní bàbá ẹ̀ẹ́sẹ̀
Koiki Media bring the workplace at your doorstep. Ojú àwọn tó dé àwọn tí ò ní jẹun tó pọ̀ yíyá ẹgbẹ̀rún márùn-ún mẹ́ta mú 115. Jáde àgbà. Ó dá ẹ wá. Ẹ má dáwọn lóhùn. Ẹ má dáwọn lóhùn. Ẹ má dáwọn lóhùn. Jáde àgbà. Bọ́lọ̀ ọmọ ẹni kọ́ ni. Bọ́lọ̀ ọmọ ẹni kọ́. Àwọn kọ́lẹ́ bí àwọn alẹ́bẹ̀ẹ́rẹ̀ tó mọ̀ ẹ̀. Àwọn Koiki Media bring the workplace at your doorstep. Èmi ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Koiki Media bring the workplace at your doorstep. Sunday bia. Kini Sunday? Kini Sunday? Sunday, kini Sunday la pe.
Dúró kólọ̀ náà. Ògúnṣẹ́ kólọ̀ náà. Wọ́n máa tó fẹ́ wọlé, kébì máa tó fẹ́ wọlé. Ìbí ọba wà ìtì wọlé, ẹ máa ti fẹ́ tàwọn tó bá fẹ́ wọlé bẹ́ẹ̀ yẹn máa. Àwọn ọgbọ́n yín kò ṣe everybody. And white. Ẹsẹ̀ wo wọn lè jẹ́ kí gbẹ́bí bọ̀dì wọlé. Ẹ má tira ní. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Wọn lè jẹ́ kí gbẹ́bí Koiki Media Bridge work research arrested. Ẹja lọ. Bàbá òrùsàsà ló dáàbò ẹ̀ lẹ̀. Koiki Media Bridge work research arrested. Koiki Media Bridge work research arrested. Mo ní ta ló gbàṣọ, mo ní ẹni ká gbàṣọ fún ọwọ́ tó kù. Ọlọ́run bíbí mo ní ká gbàṣọ fún mi lábẹ́kọ̀ aṣọ tó fẹ́ gbé fún ọ nínú ilé ni. Ọmọ ìṣígè, àdábọ̀ ẹ̀, ọmọ ìṣígè tì í. Ìyá ọmọ tó wà ní ètò. Òun ní èdè bí o.
padà yá ní àgbà ẹran. Láyé ẹ̀kọ́ tó gbọ́dọ̀ lọ. Ẹ̀kan kó ogun ẹ̀ gírígírí. Ẹ bá ń sọ̀rọ̀ àánú lẹ́nu ìsẹ́lẹ̀ omi ìlú ní ọmọ sọ́pẹ́ yìí wá pàrọ̀ yìí wọlé. Adájọ́ ìgbà yìí ní ìsìnkú yà mú. Táwa rí bàyí ṣe tára yóò bá ní ká wà ní wà náà. Tára yóò bá ní ká wà ní wà. Deputy Governor Shama ló ń bọ̀ yẹn wá tún wá sí kúrò. Deputy Otu wa ló ń bọ̀ yẹn wá tún wá sí kúrò láti wá DJ. Mr. Sadiq. Koiki Media bring the work closer to your doorstep. Ìgbàdá ìpín mo rí mọ́tò yìí láti gba nígbà kan ní ọdún àwọn ará ìjọba wọlé. Bẹ́ẹ̀ ló ṣe sùúrù. Wọ́n kọjú ló wá gbogbo ọdún náà bí ló máa wọlé. Ṣe sùúrù àwọn iṣẹ́ wọn ṣe lọ́wọ́. Tálábà bá ti di tàlá nínú máa bí bọ́dà. Ẹ jẹ́ kí everybody wọlé ní ọdún máa wọlé. Koiki Media bring the work closer to your doorstep. Tó bá jẹ dáadáa, wọ́n gbé ìtẹ̀lé láàyè. Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Thank you.